You're watching World TV. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button and the bell beside it. These will notify you once we drop a new video. Thank you. Hollywood Yoruba actor Olu Olowogemo Arijan, popularly known as Mr. Portable, has taken to his Instagram page to reveal how his friend duped him. Mr. Portable stated in the video he shared on his Instagram page that December 28th, his friend who stays in abroad asked to send his only car so he can get him another one from abroad. According to the comic actor, he recently gave him 10 days to return his money because he said he would refund the money or else he's going to reveal his identity. Mr. Portable in his post said he did the video to call on his fans and followers to come to his rescue and make him see that he can be disciplined no matter where he is hiding. Ẹni May 29 òun lọ́jọ́ bí yín. Bẹ́ẹ̀ni. Òun láti wọ́n wájú yìí. Bẹ́ẹ̀ni ó ti dé. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa àti fún àwọn olólùfẹ́ yín bí inú yín ṣe dùn tó? Inú mi dùn gan-an wípé òkè o ọjọ́ ìbí mi tún kò bá mi láyé mo tún wò báyìí pé May 29 mi mà ló tún ti dé yìí. Inú mi dùn gan torí pé tẹ́rù bá mo ń lò. Àmọ̀pẹ́ dá bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjì oríṣiríṣi jà àwọn nǹkan oríṣiríṣi ló ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo ṣọpẹ́. Lára àwọn tó ṣẹlẹ̀ tó jẹ́ wípé òkè mo ní wípé ẹ wo ní ọdún 2018 ní tẹ́lẹ̀ndì ọdún yẹn ní ọ̀rẹ́ mi kan tó wà nílùú òyìnbó ló pè mí ló ní kí n ta mọ́tò tí mò ń gún mọ́tò ẹ̀yọ kan ṣoṣo tí wọ́n ní ó ní kí n ta kí n kówó wá kó n bá mi ra ẹ̀mí láti ìlú òyìnbó pé máa gba mọ́tò yẹn ní January 2019 ẹ lè gbàgbọ́ pé láti ìgbà yẹn December 2018 yẹn tó ti gbowó lọ́wọ́ mi àti mọ́tò àtowó ní ìrí kankan dì sí mo dẹ̀ lórúkọ mo dẹ̀ ń wọ taxi káàkiri mo dẹ̀ ń gbọ́ ọ̀kadà káàkiri tí bá fẹ́ travel lọ ṣiṣẹ́ níbi kan máa láti lọ join mọ́tò ní garage tí ṣe experience tó bad ni máa ń ní ẹ gbọ́ ẹnìkan dẹ̀ gbowó lọ́wọ́ mi ó dẹ̀ sàpamọ́ sí ìlú yìí kódà owó ẹni yẹn sìn tó yẹ bẹ́ẹ̀ yẹn sìn mo mọ̀ pé inú Ọlọ́run ò lè dùn sí now n tí mo fẹ́ ṣe ni wípé mo fún níwọ̀nba ọjọ́ díẹ̀ wípé ọjọ́ bí ọdún ètò kò jẹ́ kí mọ́tò mi tún wà nídìí ọgbọ́n now mo wá wò pé òkè mo fún lọ́jọ́ díẹ̀ ọjọ́ péréte tí ò ní tó 10 days tó jẹ́ pé tí ò bá ti dáwó yẹn padà fún mi báyìí tó ń promise fún fẹ́ dá padà tí ò bá ti wá dá padà fún mi àti fọ́tò ẹ̀ àti orúkọ ẹ̀ àti ibi tí wọ́n ti bí àti orúkọ bàbá ẹ̀ àti ibi tó farapamọ́ sí nílùú òyìnbó gbogbo ẹ̀ ni mo fẹ́ blow out fún ara yẹn. ó tó bẹ́ẹ̀ àti nọ́mbà ẹ̀ àti Facebook account ẹ̀ gbogbo everything ni màá jẹ́ káwọn èèyàn mọ̀ káwọn olólùfẹ́ kàn bá mi jẹ́ kó mọ̀ ẹ gbọ́ kàn bá mi jẹ́ kó mọ̀ kí mo mọ̀ pé nígbà táwọn olólùfẹ́ mi bá kọlù káàkiri àgbáyé tó rúkọ tiẹ̀ náà bàjẹ́ tí òsibí tó fẹ́ rìn sí a mọ̀ pé nǹkan ju nǹkan lọ. ọ̀rẹ́ yín lẹ́dẹ̀ pé ẹni yẹn. tó ọ̀rẹ́ ló gbéra ẹ̀ fún mi ṣùgbọ́n nígbà tó dá àṣà tó dá ẹ̀ ni mo mọ̀ wípé fake friend ni mo mọ̀ pé fake friend. tá bá ní ká wò láti 2018 December 6 ó má ti tó ọdún kan àtààbọ̀ ti kọjá tó ó dájú ní ìka ènìyàn ni ìka ènìyàn ni torí pé ó ṣe ní ìka yẹn ni mo ṣe ń bẹ àwọn olólùfẹ́ òye kódà kí wọ́n wọ láwọn tó pọ̀ nínú ayé kí wọ́n wọ láwọn ọjọ́ tó bí mi yìí mọ́ mi lára ṣé ń gbọ́ kí wọ́n bá mi dìde nígbà tí n bá ti yìn síta tí n bá ti post ẹ̀ síta pé orúkọ ń tòun rè ojú ẹ̀ rè bó ṣe rí rè ibi tó ń gbèrè kí wọ́n dìde mọ́ mi ní gbogbo àgbáńlá ayé láti gba ẹ̀tọ́ mi padà fún mi torí ìran bàbá mi kò jẹ́ran bàbá tiẹ̀ lówó. kódà òun náà ni àwọn olólùfẹ́ yín ti gbọ́ yìí mo mọ̀ pé lọ́nà kan tàbí òmíràn a máa rí àwọn tó tiẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀fin dáadáa nínú àwọn olólùfẹ́ yín wọ́n lè lágbára a máa rí àwọn tó máa sọ pé ó dáa tálẹ́ ní yẹn gan ó yá fún wa ní details ẹ̀ tó máa bá yín wá jáde lábẹ́ ọ̀run bẹ́ẹ̀ ni so kí wọ́n máa sun omi ẹ̀ kí wọ́n máa ké omi ojú kó tó kó yẹn lẹ̀. kódà òun làwọn olólùfẹ́ yín ti gbọ́ yìí mo mọ̀ wípé wọ́n wà capable láti ràn yín lọ́wọ́ one way or the other so ẹ̀yin ò wá ní wò yẹn náà ọpẹ́ náà la máa dú ṣebí ẹni tọ́dún bá láyé wọ́n ní kó ṣọpẹ́ ni Ọlọ́run àwa wà pẹ̀lú yín ìràwọ̀ yín ò wá ní wọ̀ mí ògo yín ò ní wọ̀ mí o èyí tẹ́ bá máa ṣe ọdún tó ń bọ̀ inú ayọ̀ inú ọlá gbogbo èyí tó jẹ́dùn ọkàn fún yín Ọlọ́run á ti bá yín yanjú ẹ̀ lágbára Ọlọ́run ẹ̀ ní sìnkú ọmọ ẹ̀ ní sọ ẹ̀mí yín nù lágbára Ọlọ́run. ẹ ṣeun dúpẹ́. During the video he wrote,
watching this video, don't forget to click the subscribe button, kindly comment and share. Thank you, Boya TV.